Subhanallah. Kí n tó wí nǹkan kan, ẹ fi tó àdùkẹ́. Owó ń tú kò gbọdọ̀ kán sílẹ̀. Ànábì wá ike àbágolo. Ó lè wọnú tí a kọ́ ọmọ bá ní ike àbágolo. Ṣé èdè Lárúbáwá ṣe lèmi ọmọ fi tú nǹkan fáwọn èèyàn bíi tí ó fi yé wọn. Ànábì wá tú ètútù yẹn síbi kan. Ó wá gbé fún Abdullahi ibn Zubairu. Ij'alu fi akhafa min uyuni nasi. Ètútù ojú egbò ẹsẹ̀ mi lọ bá mi dà síbi tójú kan ò ti ní rí débi tí wọ́n fi ṣe nǹkan. Fatawara Abdullahi ibn Zubairu ani Rasul. Abdullahi ibn Zubairu ló bá bọ́ sẹ́yìn ẹ̀yìn ẹ̀kúlé. Ó wá wo lẹ̀ Mákà àbílẹ̀ Màdínà pápá lọ́lọ́. Ibo ni mo fẹ́ máa gbẹ́lẹ̀ ń bí táwọn èèyàn ò ní rí mi. Ànábì sí ní kí n fi kíní ìsíbi téèyàn ò ti ní rí. Fọ́sẹ́rìbù àwòwò ló bá gbé ètútù mu. Ló sàn lógun ló tún gbé gbogbo ẹ̀ mu. Ló bá yọjú sànábì mo ti tọ́jú rẹ̀. Ànábì ní máa dẹ́ fa tàbí dálí ka dáàmú. Kí ló ṣe pẹ̀lú ètútù ojú ègbò ẹsẹ̀ mi yẹn? Ó ní ja'altu fi makani alladhi asunu annahu akhfa linnas. Mo fi pamọ́ síbi tí mo lérò pé nìkan ò lè rí. Ànábì níbo ló fi parí mọ́ sí? Ó ní sàríbùtù mo mú ni. Ó mú òtútù ojú ègbò ẹsẹ̀ mi. Ànábì ní barakallahu fika wa fi abunayika ila sabu nafarin. Ọlọ́run ó fọ ní àlùbáríkà yóò fọ àwọn ọmọ rẹ̀ lálùbáríkà bẹ́ẹ̀ bá tó tọrọ àdúrà kan mọ́ ọ̀dẹ̀ yìí 700 years kẹtọrọ ló sì nù ràn yín. Ẹ wò fẹ́. Subhanallah. Ètútù ara ẹnìkan nǹkan ẹ̀gbin ara ẹnìkan kẹ́nìkejì máa wá gbé e mú kẹ́ni ẹ máa sọ barakallahu fikum lérí ẹ̀gbin ara tiẹ̀ tó gbé mu kò bálàkà ìmú wallahi. Ẹgbọ́n tẹ́ ń sọ ń sin ọ̀rọ̀ yìí sin ṣé àpọ́nlé ni ká pé ẹ fi ń ṣe fànàbì wallahi àbùkù ni. Bóyá ẹ mọ̀ àbùkù gidi lẹ tún ta sànàbì ní ayé tá wà tó jẹ́ pé already wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà tànàbì mọ́ látara àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáànsìn ìwíkúwí ni wọ́n ti fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn disrespect ànábì. Ìwíkúwí tán wísà ànábì lára ó ti already pọ̀ online ẹ̀yin tí wọ́n ń dákun torí kò sẹ́ni tí ó gbọ́ ilé yìí sìn tí ò ní mọ̀ pé irú ọ̀rọ̀ yìí sì ń takò láká ìnà. Ètútù ara ẹnìkan ètútù táwa mọ̀ owó tó jẹ́ pé tó bá tẹ̀ pọ̀rọ̀ ó ti jáde so tànábì ní sin 5 litre ní ló fi wá di wípé wọ́n wá ike wọ́n wá kinní kan tí wọ́n lọ fi da ètútù ànábì nà subhanallah. Irọ́ yẹn pọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí ó gbọ́ kíní tó tún mọ̀ bú ànábì yà ẹ̀rọ ànábì wọn subhanallah ẹ stop àwọn nǹkan yìí kò lọ kì í sí irú ayé tá a wà yìí tó bá jẹ́ pé ayé ìgbà kan ní àwọn kan ti pariwo Allahu Akbar Allahu Akbar ìsìn kò rí bẹ́ẹ̀ ẹ stop àwọn nǹkan yìí àbùkù lẹ́ ń ta sáà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí èèyàn ti á gbọ́ irú nǹkan yìí lẹ́nu àfa ńlá àgbàlagbà àfàwà wọ́n kọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ dákùn ẹ̀ stop irú àwọn nǹkan yìí àbùkù ní fànàbì fa wallahi àbùkù ní subhana rabbika. Ẹ̀gbin ara ẹnìkan tẹ́nìkejì kéèyàn ó gbé mu kí wọ́n á sọ fẹ́ nìyẹn pé thank you láti